اللهم بارك لكما، بارك الله لكما وبارك الله عليكما وجمع بينكما في الخير. اللهم بارك فيما بينه وبينها بالبنين والبنات كما باركت فيما بين محمد وخديجة. آمين. That's it on the mix. ọ̀pọ̀ ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, ọ̀pọ̀ ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. ọ̀pọ̀ ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, ọ̀pọ̀ ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. ọkọ ìyàwó ẹ kú oríire òní, ẹni tí ó dùn mọ́ kó gbọ́dọ̀ sọ, ìdùnnú ló ní jẹ́ fọ́pá tíyàwó, ẹnu sunkún lẹ́yìn ọjọ́ òní, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. ọkọ ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, ọlọ́run ló ka yín yẹ lọ́jọ́ òní, adúpẹ́ fọlọ́run kò ní sojú wa, ọ̀pọ̀ dájọ́ síwájú kò bá wọn láyé, ọjọ́ òní bá wa láyé la ṣe yọ̀ o, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. ọkọ àtaya ẹ kú oríire òní, ọpẹ́ ló yẹ ká dá fọ́lọ́run tó dá wá sáyé, ìgẹ́ tó pọ̀ fáṣáájú ẹ̀dá, àwọn òbí tó bí wa kó bá wọn dúpẹ́, gbàdájọ́ ọjọ́ ayọ̀ ó ṣojú wa, òní lọ́jọ́ ayọ̀ wa kẹ́ bá wa dúpẹ́, èmi náà dáláyà nílé mo ṣoríire, ìwòyí oṣù mẹ́sàn-án kẹwàá bá mi kó mọ́, Èdùmàrè tó so wá pọ̀ kó má níyà wá o. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. An-nikahu sunnati wa ma ragiba sunnati wa laysa minni. ìgbéyàwó tẹ́rí ẹ ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo mùmínì òdodo, mùmínì tó láya ṣùgbọ́n tó kọ̀ o, a ò ní sípẹ̀ fúru wọn lọ́dọ̀ Ọlọ́run ọba, ọ̀rọ̀ Ànábì Muhammad kò ní ṣàìṣẹ́. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. Ọlọ́run ló pa wá láṣẹ kí a níyàwó, òjíṣẹ́ lá Muhammad ó fẹ́yàwó, nígbà tó bàlágà nínú ìṣẹ̀mí ẹ̀, gbogbo àpapàtà ọ̀rọ̀ lọ́wọ́ bá lè yí, súnà Nábì Muhammad ó dọ̀wọ́ wa, súnà Nábì Muhammad ó dọ̀wọ́ wa, ọkọ ìyàwó ọjọ́ ìní àárín onídàrú, àárín onídàrú, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín o. Àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀, àwọn ìyàwó ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀. ọlọ́lá tó so yín pọ̀ kó má níyà yín, Èdùmàrè tó so yín pọ̀ kó má níyà yín. الرجال قوامون على
النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن وأجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن السبيل إن الله كان عليا كبيرا. Ìdùmarè tó so yín pọ̀ kò má nìyà yín o. ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọkọ ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọlọ́lá tó so yín pọ̀ kò má níyà yín Èdùmàrè tó so yín pọ̀ kò má níyà yín. Ọlọ́run sọ nínú Kùránì ẹ wá gbọ́rọ̀ mi ọkọ màlúù lórí ayábọ́lọ́hún ṣe wí òpómúlérò lọ́lọ́run kọ́kọ́ nínú Kùránì gbogbo ojúṣe lé lápapọ̀ ọkọ ló máa ṣe Ọlọ́run gbọ́ láfẹ́ nìkan jẹ́ nìkan lọ ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí jẹ́ nínú Kùránì ooo ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí jẹ́ nínú Kùránì ìwọ ìyàwó ó dọwọ́ rẹ sọ̀hún tọ́lọ́hún ọba sọ tó ń bẹ lọ́dọ̀ rẹ ooo sọ̀hún tọ́lọ́hún ọba sọ tó ń bẹ lọ́dọ̀ rẹ ẹ má ṣe bára yín jà ọkọ ìyàwó ṣebílẹ̀ ẹni láti jẹ́kú tí ó ní dòdò bọ́kọ rí fún ẹ bí yóò rí fún ẹ ìwọ ìyàwó dákun gbà fọ́lọ́hún àwọn ọmọ tọ́lọ́hún fún wa má fi wọ́n bá wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú. ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọkọ ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọlọ́lá tó so yín pọ̀ kò má níyà yín Èdùmàrè tó so yín pọ̀ kò má níyà yín. وحين خفت شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا. kò sí kó ṣe lè máa dùn tí o ní síjà o ó dọ̀wọ́ yín ọkọ ìyàwó ẹ̀yin ẹlẹ́rìí méjèèjì ẹ jẹ́ ká sòdodo bá a dáre Ọlọ́run fọwọ́ lẹ́rán owó wá níran. àárín yín ò ní dàrú lọ́la oníṣẹ́ ńlá. ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọkọ ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọlọ́lá tó so yín pọ̀ kò má níyà yín Èdùmàrè tó so yín pọ̀ kò má níyà yín. إذا دعا الرجل امرأته إلى الفراش فأبت فبات وهو غضبان عليها لعنته للملائكة حتى تصبح رواه أحمد عن أبي هريرة. Abu Hurairah ló gbọ́rọ̀ yìí láyé oníṣẹ́ ńlá ìyàwó mi kì í fún mi láyè tí n bá ló yá aya mi á sọ fún mi wípé kò sáyè o òjíṣẹ́ lásọ wípé bí Ọlọ́run ọba kó máa bá arábìnrin yẹn òjíṣẹ́ lá Muhammad kì í sọ̀rọ̀ ìfẹ́ nú ilé yìí ò ní ìdàrú lọ́la oníṣẹ́ ńlá. ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọkọ ìyàwó ẹ má tẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọlọ́lá tó so yín pọ̀ kò má níyà yín Èdùmàrè tó so yín pọ̀ kò má níyà yín. تنقل المرحة لعربها لمالها ولسابها وجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك رواه البخاري ومسلم عن أبي هريرة nísẹ́náwí. ọ̀pọ̀ ló ti torí nǹkan mẹ́rin fẹ́yàwó nítorí owó nítorí ẹbí nítorí ẹwà nítorí ẹ̀sìn. ìránṣẹ́ Ọlọ́run bá wá yànjú tá a bá fẹ́ níyàwó obìnrin tó lẹ́sìn ní abẹ́ torí ọjọ́ alẹ́. ọ̀rọ̀ Ànábì Muhammad kò ní sàbíṣẹ́.